dàbí pé ó ti ń fojú hàn ẹ̀kọ́ tí ń fojú mímu hàn gẹ́gẹ́ bí àṣà àwọn àgbà wa nílẹ̀ Yorùbá wípé gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ìyún ìpínlẹ̀ àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀jọ̀gbọ́n yóò ṣe sáà kejì o lọ́dún 2026 ìyẹn ọdún tá à ń wò lọ́ọ̀kan yìí, pẹ̀lú bí àṣírí ṣe tú pé olórí oko orílẹ̀-èdè yìí èèyàn ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Akànbí Tinubu ó ti fòǹtẹ̀lù pé máa bá iṣẹ́ ẹ lọ, iṣẹ́ rẹ̀ ń tẹ àwọn ará Èkìtì lọ́rùn ìpè kó lọ ṣe sáà kejì. Ǹjẹ́ ńbo ni Tinubu ló ti fòǹtẹ̀lù gómìnà Bíọ́dún Oyèbánjí pé kó lọ ṣe sáà kejì pé iṣẹ́ ó ń tẹ àwọn ará Èkìtì lọ́rùn? Ó mà ní àsìkò tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe, ẹni tí àwọn tiẹ̀ tún máa ń pè ní ẹkùn ọkọ̀ òkè, nígbà tó ṣàbẹ̀wò ìkíní kú ọdún 2025 sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ẹ̀ tó wà lágbègbè Bọ́dílọ̀n ìyẹn ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tó kọjá yìí, láti ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ láti kí káàbọ̀ sínú ọdún àti láti ṣe àdúrà fún un pé yóò máa rí ìjọba ṣe nínú ọdún 2025 tá a wà yìí. Lẹ́yìn tí Fáyọ̀ṣe àti ààrẹ tí wọ́n jọ jíròrò tí wọ́n jọ sọ oríṣiríṣi ọ̀rọ̀, ó ní àwọn oníròyìn tí wọ́n wà pẹ̀lú ààrẹ ní ìta ilé ẹ̀ ìní wọ́n máa dá dúró pé ẹskíìsì ọlọ́lá jùlọ ẹ nílọ láì sọ̀rọ̀, kí ni ẹ bá ààrẹ sọ? Bẹ́ẹ̀ ni Fáyọ̀ṣe ó kí ẹnu bọ̀rọ̀, ó fún wọn ní làbárì oríṣiríṣi nǹkan tóun àti ààrẹ tí wọ́n jọ sọ, ṣùgbọ́n tó wá jẹ́ kó dìímọ̀ pé láti ìpínlẹ̀ Èkìtì tóun ti wá, ààrẹ Bọ́lá Tinubu ó ti sọ fóun wípé òun ti fòǹtẹ̀lù gómìnà Bíọ́dún Oyèbánjí. Kódà ó ní gómìnà ó láàrẹ fúnra ẹ̀ sọ fóun pé òun ti sọ fún gómìnà pé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ fún sáà kejì nítorí pé òun ṣe dáadáa. Fáyọ̀ṣe wá jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú kọ́ leléyìí o, Olóyèbánjí ń ṣe dáadáa lóòótọ́, òun ni yóò sì ṣe sáà kejì, òun yóò ṣàtìlẹ́yìn fún un. Fáyọ̀ṣe jẹ́ kó di mímọ̀ wípé nínú gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ Èkìtì, ó ní ìdá 95% àwọn ọmọ Èkìtì ìní wọ́n ń ṣàtìlẹ́yìn fún Bíọ́dún Oyèbánjí pé kó lọ ṣe sáà kejì. Ó ní lára àwọn ìdá márùndínlọ́gọ́rùn-ún tó ń sọ yìí, ìdá 15% péré ìní wọ́n jẹ́ olóṣèlú. Ó láwọn ètò kù àwọn tí òṣèlú olóṣèlú tó jẹ́ aráàlú, ìyálọ́jà, babalọ́jà, àwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn oníṣẹ́ oṣù ìní wọ́n gbàdúrà pé gómìnà Oyèbánjí ìní kó tó ṣe sáà kejì ní ọdún tí ó ń bọ̀ ìyẹn ọdún 2026. Ẹ ṣèrántí pé àwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì bíi ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí àti olóyè Níyì Adébáyọ̀, àwọn náà wọ́n ti fi òǹtẹ̀lù gómìnà Bíọ́dún Oyèbánjí pé kó lọ ṣe sáà kejì lọ́dún 2026.